البركة ولا محمد رسول الله ولا صلى الله عليه وسلم 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 ẹni ọ̀rọ̀ sọ̀rọ̀ fàtúwà èèyàn bẹ́ẹ̀ni kẹ́ bá mú dájọ́ kan wá ẹ máa wádìí jinlẹ̀ kẹ́ ẹ tó takò. kálukú náà máa wádìí jinlẹ̀ wá tíra ọkà kó tó máa takò. lánàá ẹnìkan ara ń tà ń sọnù. ẹnìkan wá pè mí. olóhùn orí kìnnì kan. ó ní Sheikh Imuran Eleha. ó ní àbámu Sheikh Imuran Eleha wọ́n á wọ bàtà wọ mọ́sálásí. Sheikh Imuran Eleha wọ́n wọ bàtà wọ mọ́sálásí. ó ní àwọ bàtà wọ mọ́sálásí. ó ní ó ní àbá táyé ara ń tọ́ yẹ kẹ́ ẹ dá sínú. mo lára ń tọ́ yẹ kí wọ́n fi máa wádìí nǹkan. ara ń tọ́ yẹ kí wọ́n náà máa fi wádìí nǹkan. mo ní èyí tí Sheikh Imuran Eleha ṣeun. èyí tí bá Sheikh Imuran Eleha ṣe ni. kò burú. ó ní ẹ̀rí nù fíkíù. bàbá náà ní ẹ̀rí nù fíkíù. ọ̀rọ̀ náà ní ẹ̀rí nù fíkíù. ó sì rí ẹ̀ ó ní ẹ̀rí nù àdíìsì. àmọ́ níta nàbí sọ ni wípé wọ́n bá wọ bàtà wọ mọ́sálásí ọgbọ́dọ̀ rí pé bàtà ni òkun ẹ̀gbin ẹni ó wọ bàtà wọ mọ́sálásí àáfàá ni ẹni ó wọ bàtà mọ́sálásí ó ti mọ ìdájọ́ ni àti ntọ́rọ̀ ma wípé kò gbọ́dọ̀ kó ẹ̀gbin ó ti yé ọmọ ntó de ó sì máa ntó tu ó sì máa bí bàtà náà ṣe wà lásìkò tí ó wọ wọ mọ́sálásí. ó sì máa bí bàtà náà ṣe wà pé kò sẹ́gbin ń bẹ̀ tó wọ mọ́sálásí. ìyẹn sì lè fi tàwáàfù Káàbà. tí ó bá ti sẹ́gbin ń bẹ̀. ibi àwọn àfáà ti wá yapẹ̀ ẹnu ń bẹ̀. bí màhánà wá ń bẹ̀. àwọn kan wá ní ibà àfihàn kí á wọ̀ tàwáàfù. àwọn akẹ́ni gbà mí fẹ́ káwọ́ tàwáàfù. àbí káwọ́ ọwọ́ mọ́sálásí. òun ni wípé torí ẹlòmíì tó bá já láì mà kan tóun ò ní mà wípé ó ní kọ́ máa wípé kẹ́gbìn ọmọ wà ń bẹ̀ tóun ọkàn wa máa wọ ìtọ́lẹ́gbìn wọnú rẹ̀ àwọn akẹ́ni àgbọ̀dọ̀ torí èyí wọn sọ wípé kódà. àgbọ̀dọ̀ tó yẹ ọjọ́ pé kódà. nígbà tí rádìsì tọ́lọ́ da. èyí tí Sheikh Imuran Eleha ṣe. ṣe é máa wí pé wọ́n rí gbẹ́sẹ̀ lé mbẹ́. bàbá náà rí nǹkan gbẹ́sẹ̀ lé. èyàn máa wá wádìí nǹkan kẹ́lómi ọmọ wa ti wádìí kọ́ máa wá ṣépè. kẹ́lómi ọmọ máa wádìí nǹkan kọ́ ọmọ máa tó tu dóde kọ́ máa wá ṣépè. irun tí ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àtàyè ṣe. láti ní ẹnu lè wádìí ìjìnlẹ̀ mímọ́. ó kálukú ọlọ lè tójú bọ mímọ́. má jẹ́ ọjà pé nǹkan bá kà gbélé ọlọ́wọ́ lọ́ọ́ máa wí kí. ìjọba fi lé ọlẹ́nu lọ́ọ́ máa wí kí. nígbà yẹn ni wọ́n á sọ. mo ní mo á fún tọ̀hún lé sí padà. àtàyèsè wa fún tọ̀hún lé sí padà. ó tọ̀hún yà sọ́sì wọ́ kínní mo ní àwọ̀ mo ní tó lọ lè béèrè mbò mi. Islam ń farama. kọ́dẹ̀ èèyàn lè fi kírun. ó lè wọ́ kírun. àmọ́ gbọ́dọ̀ jásí wípé. àmọ́ rí dájúdájú pé bàtà náà kẹ́gbẹ́. sẹ̀rí àtúnwá ní bọ́bá wá kẹ́gbẹ́ sẹ̀rí àtúnwá ní àtún fọ̀ dáadáa. sẹ̀rí àní tó bá tún wá kẹ́gbẹ́ ká fọ̀ kọ́ mọ́ dáadáa. èèyàn lè wọ́ wọ̀. ó sì lè wọ́ tàwáàfù Káàbà. tí a bá pé ní sọ lójú ẹni tí ọba máa ní sí ní ha àwọn àbá tó gbé tuntun dé ìgbàgbé nígbà. lójú ẹni tí ọba máa ká nítorí bọ́ọ̀rọ̀ masailu ikhtilafiyya ti rínu. bọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣíṣe rínu ni. ọlọ́mọsá ṣàánú wa. ọlọ́mọsá ṣàánú kó wa o. àmàwọn èèyàn wa. wọ́n bá yẹ kó àwọn alábàáṣe olú èyí wọn. wọ́n ti bẹ̀rẹ̀ wàlẹ́ alùpùpù mímà ni ìmàní. ìwádìí jinlẹ̀ mímà. ọlọ́mọsá fún wa lágbóyè. ó jẹ́ agbọ́ ìsìlámù yìí. àti tí ìsìlámù wí. gbogbo wọn tó bá ta kó àtàyèsè máa wádìí ẹ̀ dáadáa. èmi máa wádìí. àtàyèsè máa ń ṣe báṣù dáadáa ni wọ́n wádìí. èmi máa wádìí dáadáa kí n tó ṣe dá. èmi yẹn kàn bẹ́. àtàyèsè kàn bẹ́. èyí ṣe báṣù kí n tó lè ṣe ìdá. kí n tó lè ṣe ìdárò hukmin. kí àtàyèsè tó lè gbé ìdájọ́ kẹjáde. mo ti jìnnà nù rẹ̀. àtàyèsè ti jìnnà nù ẹ̀ dáadáa. wọ́n tó bá wa takò mí wọ́n kọ́kọ́ jìnnà náà kó tó takò mí. ìwọ́n tó bá takò mí ṣe ó jìnnà. bọ̀ kó tó takò mí.
tá kọ́ táyé ṣe. ọkọ̀ọ̀kọ̀ jìnnà ná. ọkọ̀ọ̀kọ̀ jìnnà nínú mímọ̀ náà. ẹ dákun torí Ọlọ́run. ẹ má jẹ́ àfi àyìnmọ̀kan sáyé. ìwọ tó sì lọlé kéwú. sọ́ra ń bi kọ́ ọ máa takò àwa tá a kéwú. jẹ́ kí àwọn àfa àtàfà ọ máa takora wọn ìwọ aláìmọ̀kan gbẹnu sọ́hùn. kọ̀ọ̀kan wọ. ọ̀rọ̀ òwe lọ́kàn wọ. ọ̀rọ̀ kéwú ọ̀kàn wọ. Ọlọ́run wọ́n sàmànà gbogbo wa. ọlọ́run Muhammadu Rasulullah. ẹlẹ́rìí kékeré ni yóò. subahana rabbika mbẹ́ni.